TB Joshua asked me to find virgins for him to bring young girls into disciple fold. In the midnight, this person will be called into his bedroom so that he could disvirgin them. When those girls come out, he usually take all the bed sheets and everything, he pack them and take them to the prayer mountain. Irọ́ pátápátá gbà ní iléeṣẹ́ ìròyìn BBC ń pa lórí ọ̀rọ̀ TB Joshua tí wọ́n gbé jáde. Fẹ́mi Fani-Káyọ̀dé ló sọ bẹ́ẹ̀. Láìpẹ́ yìí ni ìròyìn kan ń jà ròhìnròhìn kiri lórí ayélujára láti ọ̀dọ̀ iléeṣẹ́ ìròyìn BBC tí wọ́n ní àwọn ti ṣe ìwádìí nípa wòlíì àgbáyé ni ìyẹn olóògbé Tèmítọ́pẹ́ Balógun Joshua tí ọ̀pọ̀ ènìyàn mọ̀ sí TB Joshua. Ọdún 2021 ni olóògbé TB Joshua jáde láyé tó sì jẹ́ wípé láti ìgbà náà ni BBC láwọn ti ṣe ìwádìí wọn. Nínú fọ́nrán ọ̀hún tó gba orí ayélujára kan láti ọjọ́ Ajé Monday, kò dín ní èèyàn 25 tí wọ́n jẹ́ ọmọ ìjọ àti ọmọlẹ́yìn TB Joshua tí wọ́n ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí wòlíì èké àti afipábánilò. Wọ́n ṣe lálàyé pé ọ̀pọ̀ iṣẹ́ ìyanu tó ń ṣe ló jẹ́ ayédèrú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ká mẹ́nubà díẹ̀ nínú àwọn ohun tí wọ́n sọ ká dákẹ́. Nínú ọ̀rọ̀ rẹ̀, mínísítà fún ìgbòkègbodò ọkọ̀ òfurufú tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí Fẹ́mi Fani-Káyọ̀dé tó tún jẹ́ àgbà nínú ẹgbẹ́ òṣèlú APC, ó ní irọ́ pátápátá ni BBC ṣe àgbékalẹ̀ rẹ̀ fún ogunlọ́gọ̀ ènìyàn tó sì jọ òtítọ́. Ọ̀rọ̀ ọ̀hún tó fi léde lórí ìkan X app rẹ̀, ó ní ìbùkún ńlá gbà ní wòlíì TB Joshua jẹ́ nínú ẹ̀sìn Kìrìsìtẹ́nì àti ìjọmọnìyàn lórílẹ̀‐èdè Nàìjíríà àti lágbàáyé. Ó ní ó ti kó ipa rere láyé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí kìí ṣe kékeré tó sì ní kí wọ́n yéé sọ ohun tí kò rí bẹ́ẹ̀ fún gbogbo ayé. Àdúrà mọ́mi Balógun ló kó ìròyìn náà jọ. Èmi Ẹniọlá Sálíù ni mo kà fún yín lórúkọ Planet Radio TV. Ẹ like, ẹ comment, ẹ share kí ẹ sì tẹ̀lé wa lórí àwọn ìkànnì wa. Ẹ ṣeun.